She become easy, but she why? Kilometer. You could take you for me, you could take you for me, eh? Can move when? Move Move when no, can you award here? Award here. More move when here. Can you see that is like another catapult to my life. A catapult to your life. Can you see? Ṣùgbọ́n ìwọ also pé tí o bá rí èmi ìwọ ọ̀dọ̀balẹ̀ ìwọ ọ̀dọ̀balẹ̀. Mo ti dán. Because she mean like on the moon ko tí mo ṣe mo. Ṣùgbọ́n tí ìwọ bá rí balẹ̀ oko ìlú ìwọ ní ọ̀dọ̀balẹ̀. Mi le dọ̀balẹ̀ fún ma dọ̀balẹ̀ fún ko ni bo mi ni pẹ́. O lè pẹ́. Mi ni pẹ́ tí ma fi dìde. Kí ló dé tó ṣe lè pẹ́? Wo oko ìlú àti Arole Oòduà. Arole Oòduà. Ó yẹ tó ṣe 1 to 200. 1 to 200. Kábíyèsí. Ṣé kí èmi rán ara sí ọkọ̀ ìlú àbí kí n máa rán ara? Tó kò lè bá fọ́ǹbù kí Kábíyèsí kó fara gbé. Kó fara gbé. Tí kò bá gbọ́ràn. Tí kò bá gbọ́ràn. Kó fara gbé. Ìgbé kó fara gbé. Mi máa ń jọ. Tó bá respect ara ẹ̀. Ṣùgbọ́n gbogbo tí ìwọ ṣe èmi náà mọ̀ ọ́ ṣe àjọ máa pín owó ni. Mi máa ń jọ. Ṣáàjọ máa pín owó. Because bàbá mi ní Kábíyèsí náà so ọmọ gbọ́dọ̀ fún bàbá ní owó. Ọmọ fẹ́ máa yan bàbá jẹ. No, mi ní ìyànjá. Oníyànjẹ. Mi ní ìyànjá. Kí ló mọ̀ ṣe? Màmá kó wá fún bàbá. Oníyànjẹ wàá yàn ọ́ mu. Wàá yàn ọ́ mu. Kíyàn tún yàn mú yẹn ó lé ọ. Wàá yàn ọ́ mu. Mi ìfẹ́ yàn mú náà. Ṣé wàá yàn ọ́ bú jẹ? Màá mú díẹ̀, máa jẹ díẹ̀. Wàá jẹ díẹ̀. Wàá mú díẹ̀. O fẹ́ yàn ọ́ mu nìyẹn. No, ìyẹn kò máa má bùjẹ́ bùtà. Bùjẹ́ bùtà. Ó ga jù. Skit eléyìí.